Ìtàn June 12 MKO Abiọla àti Ibrahim Babangida apá keje. Ní Jos lọ́dún 1993 Gọngọ sọ láàrin Yaradua, Adedibu, Kingibe àti MKO Abiọla. Kì í ṣe gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú SDP ní inú wọn dùn sí pé MKO Abiọla jáde wá láti wá du ipò ààrẹ. Bí àwọn tí wọ́n jẹ́ Yorùbá nínú wọn bá tilẹ̀ lè mú un mọ́ra nítorí ìsọnù, àwọn ọmọ Haúsá inú wọn bíi Dati Ahmed, Mahmood Wasiri àti àwọn ọmọ Ìgbò inú wọn bíi Abel Ubeku, Anto Iseribe kò lè mú un mọ́ra rárá. Wọ́n bínú gan-an ni. Àwọn Yorùbá kò fi bẹ́ẹ̀ fẹ́ ti Abiọla, ṣùgbọ́n kò sí ohun tí wọ́n lè ṣe ni. Alhaji Lateef Jákàndé kò tilẹ̀ fẹ́ ẹ nítorí àwọn tí wọ́n gbàgbọ́ pé Abiọla wà lára àwọn tí wọ́n ṣe àìdá fún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nìyẹn. Àfi Olúfàlàyé nìkan ni kò jẹ́ kí ọ̀rọ̀ náà pẹ́ rárá, tàbí kí ẹnikẹ́ni wá bẹ òun tó fi kó gbogbo àwọn ohun tó ń lò kalẹ̀ fún Abiọla, tó sì sọ pé òun yóò dúró tì í títí tí yóò fi wọlé ni. Bẹ́ẹ̀ ló ṣe pé níparí oṣù kínní ọdún 1993 Abiọla kéde fún gbogbo èèyàn pé òun ti wọ inú ẹgbẹ́ òṣèlú SDP, òun sì ti ṣetán láti du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Àwọn tí wọ́n ń bínú yìí kò lè ṣe kí wọ́n má bínú o. Ìdí ni pé oníkálukú wọn ló ti gbàgbọ́ pé bí òun bá ti lè wọlé ìbò abẹ́lé ẹgbẹ́ SDP yìí, tó bá fi lè jẹ́ pé òun ni wọ́n fà kalẹ̀ pé kí òun du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà, ó ti dájú pé òun lòun yóò wọlé bí ààrẹ nìyẹn. Ohun tí ọkàn wọn ṣe balẹ̀ ni pé wọ́n ti dìbò àwọn aṣòfin, wọ́n ti di tàwọn alága ìjọba ìbílẹ̀, wọ́n tún ti di ti àwọn gómìnà náà. SDP ló sì ń ṣe dáadáa jù, wọ́n ń ṣe dáadáa ju ẹgbẹ́ NRC lọ. Àwọn sẹ́nẹ́tọ̀ 73 ló wà nígbà náà, 52 sì ní ti SDP nínú wọn, 37 sì ní NRC ní. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kékeré 314 làwọn, ìyẹn ti àwọn SDP, ṣùgbọ́n 275 ní tàwọn NRC. Bí kò sì jẹ́ ti wàhálà tó ṣẹlẹ̀ lÉkòó láàrin àwọn ọmọ ẹgbẹ́ SDP fúnra wọn, gómìnà 15 ní àwọn ẹgbẹ́ méjèèjì ìbájọ ní. Gbogbo èyí làwọn ọmọ ẹgbẹ́ náà ti rò papọ̀ tí wọ́n sì mọ̀ pé ẹgbẹ́ SDP ni yóò níjọba àpapọ̀. Nítorí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó fẹ́ du ipò ààrẹ nínú ẹgbẹ́ ọ̀hún. Ìyẹn náà ni inú wọn kò sì ṣe dùn nígbà tí wọ́n fòfin dè wọ́n tí Abiọla wá yọjú. Yàtọ̀ sí èyí, owó kékeré kọ́ ni ẹgbẹ́ náà gbà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ du ipò ààrẹ yìí. Bẹ́ẹ̀ ni wọn kò sì dá owó náà padà fún wọn. 500,000 owó náírà, 500,000 naira ni wọ́n gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ du ipò náà. Lọ́dún 1992 irú owó báyìí kì í ṣe owó kékeré rárá. Owó náà sì mú àwọn èèyàn náà lómi títí di ọjọ́ tí wọ́n dá pé wọ́n gbọ́dọ̀ mú owó náà wá. Alhaji Lateef Jákàndé kò tí ì rí owó tiẹ̀ ṣàjọ pé. Aago 2 ọ̀sán ni wọ́n fòfin sí i pé kálukú àwọn tí wọ́n fẹ́ du ipò ààrẹ yìí ti gbọ́dọ̀ kó owó wọn wá lọ́jọ́ àbámẹ́ta sátidé tó gbẹ̀yìn oṣù kẹrin ọdún 1992 ni. Ṣùgbọ́n aago 2 náà kọjá, 3 tẹ̀lé. Aago 4 sì lù tí kò sẹ́ni tó tí ì rí Jákàndé. Owó náà ò tí ì pé ni. Nígbà tí wọ́n ti ń retí bàbá nítorí kò yéé sọ fún wọn pé kí wọ́n jọ̀wọ́ dúró de òun ń bọ̀. Níbi tí wọ́n ti ń retí ẹ̀ ní aago 5 ti lù, tí 6 náà sì kọjá. Ṣùgbọ́n ní aago 7 kọjá díẹ̀ ni bàbá dé pẹ̀lú ẹrù owó náà, níbi tó ti hàn pé ìṣòro wà níbẹ̀ gan-an kí wọ́n tó rí owó náà ṣàjọpé. Oríṣiríṣi lowó ẹyọ tó wà níbẹ̀, ṣílè sì pọ̀ níbẹ̀ bí nǹkan. Àmọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà, bí yìí dúró jayé kò rí tiẹ̀ pé o. Àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n fẹ̀yìn pọ́n tí wọ́n sọ pé ó ti sanwó ẹ̀ lálẹ́ ọjọ́ tí Jákàndé náà wà níbẹ̀. Ọjọ́ kejì ló sì tó kó 15,000 tó kù kí owó náà pé lọ fún wọn.
ara ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà ká wọn lára níbẹ̀rẹ̀ nìyí tí wọ́n sì kọ́kọ́ jìnnà sí Abiọla. Wọ́n ní ọ̀rẹ́ Babangida ni. àfi Olúfàlàyé nìkan. ìbínú ti Yaradua kò ṣeé kò lójú rárá ní tiẹ̀ o. ọ̀rọ̀ náà dùn ún dénú eegun. Abiọla fúnra ẹ̀ ló lọ sí ọ̀dọ̀ ẹ̀ lẹ́yìn tó sì ti fi Ọlọ́run búra fún un pé òun kò mọ kinní kan nípa pé bóyá Babangida àti òun làwọn jọ dìmọ̀ ẹ̀ lù. tó sọ pé àwọn àgbààgbà Yorùbá ló wáá bá òun o. Yaradua gbà, ṣùgbọ́n sọ fún gbangba pé òun ò ní bá a dá sí ọ̀rọ̀ òṣèlú ẹ̀ o. àfìgbà tó bá wọlé nínú ìbò abẹ́lé, ìyẹn tó bá jẹ́ òun ni ẹgbẹ́ SDP fà kalẹ̀ láti du ipò ààrẹ nìkan lòun yóò tó mọ ohun tí òun lè ṣe fún un. lẹ́yìn náà ló pe Abiọla lẹ́ẹ̀mẹ́ta tó sì bíi pé ǹjẹ́ ó dá ọ lójú pé ọ̀rẹ́ ẹ fẹ́ gbéjọba yìí sílẹ̀ fẹ́ nìkan? ṣé o mọ̀ pé òun ló sọ pé kí n lọ máa du ipò ààrẹ? ṣé o mọ̀ pé òun ló fòfin dè mí? ṣé o mọ̀ pé òun ló tún tú mi sílẹ̀ kó tó di pé ó tún wáá fi òfin dè mí pátápátá báyìí? ǹjẹ́ ó dá ọ lójú pé ọ̀rẹ́ wa yìí fẹ́ lọ? Abiọla ní òun ti béèrè lọ́wọ́ ẹ̀, ó sọ fún òun pé òun fẹ́ lọ. bẹ́ẹ̀ lòun tún béèrè lọ́wọ́ àwọn tí wọ́n súnmọ́. ohun tí wọ́n sì sọ fún òun náà ni pé ó fẹ́ gbéjọba sílẹ̀ lọ́dún yìí. ṣùgbọ́n kinní kan ti ṣẹlẹ̀ tó tún bí Yaradua nínú, ṣùgbọ́n tí ò sọ fún ọ̀rẹ́ ẹ̀. ìyẹn náà ni pé bàbá Gana Kingibe ti jáde pé òun náà fẹ́ du ipò ààrẹ. ṣé Kingibe ní alága ẹgbẹ́ SDP ní gbogbo ìgbà tí àwọn Yaradua ń du ipò náà mọ́ ara wọn lọ́wọ́ títí tí wọ́n fi fòfin dè wọ́n, tí Yaradua sì ti sọ fún Kingibe pé kó lè du ipò náà, kó fààyè sílẹ̀ fún ẹlòmíì ni. ohun tó ń bí i nínú ni pé ó dàbí pé ó ti gbọ́ pé Kingibe ti mọ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fi òfin de gbogbo àwọn tí kò sì sọ fóun. ohun tó jẹ́ kóró èyí ni pé ní gbogbo ìgbà tí ìjọba Babangida kò tí ì kéde orúkọ tuntun àti ìgbà tí wọ́n fẹ́ dìbò, Kingibe ti ń tẹ pósítà, ó sì ti ń kéde orúkọ ẹ̀ bíi ààrẹ, tó sì ń sọ pé kí àwọn èèyàn wá dìbò fóun, tó ti ń sọ pé kí àwọn ọmọ ẹgbẹ́ SDP fa òun kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. ohun tó ń lu Yaradua nìyẹn, pé báwo ni Kingibe ṣe ti mọ̀ tí kò sọ fún òun. ó sì ń dúró dè é pé òun yóò fi ojú ẹ̀ rí màbo lọ́jọ́ tí wọn yóò dìbò abẹ́lé ní Jos. ọjọ́ 17 sí ọjọ́ 29 ni wọ́n fi ìbò náà sí. ọjọ́ náà ni wọ́n fẹ́ yan ẹni tí yóò du ipò ààrẹ. lápapọ̀ 30 ní gbogbo wọn. bí wọ́n ti ṣètò náà ni pé ẹni yòówù tó bá fẹ́ du ipò ààrẹ, àwọn ará wọ́ọ̀dù ẹ̀ ni yóò kọ́kọ́ fà á kalẹ̀. nígbà náà ni àwọn ará ìjọba ìbílẹ̀, lẹ́yìn náà ni ìpínlẹ̀ rẹ̀. ẹni tí ìpínlẹ̀ rẹ̀ bá sì fà kalẹ̀ nìkan ni yóò lọ sí ìlú Àbújá. kò pẹ́ rárá tí wọ́n fi yanjú èyí, tí gbogbo wọn sì pàdé nílùú Àbújá. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ ìbò náà, ó hàn pé àwọn 3 péré ló wà nínú ìdíje. ohun tí yóò ya àwọn èèyàn lẹ́nu ni pé bí kì í bá ṣe irú Abiọla, kò sẹ́ni tí yóò lè dúró lọ́nà de Kingibe. gómìnà 14 ní ẹgbẹ́ SDP ní, àwọn 3 péré ni wọ́n sì wà lẹ́yìn Abiọla. gbogbo àwọn gómìnà 11 tó kù ẹ̀yìn Kingibe ni wọ́n wà. towótowó sì ni gbogbo wọn wá sílùú Àbújá. pàápàá àwọn ni wọ́n ní àwọn aṣojú tó wá dìbò láti ìpínlẹ̀ kálukú wọn. Abiọla náà gbé òbítíbitì owó wá, kò sì wojú owó náà tó fi sọ pé kí àwọn aṣojú òun máa ná. mílíọ̀nù 10 odidi lọkùnrin olówó náà gbé fún Lámídì Adedibu. bó sì ti ṣe gba owó náà ló lọ sí ibi tí àwọn ará Ìbàdàn wà. ó sì kéde fún gbogbo wọn pé ẹ wò ó, owó Abiọla ni wọ́n gbé dé yìí o, ẹ wò ó fúnra yín, owó Abiọla ti dé. ń làwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń jó. bẹ́ẹ̀ ni Kọ́lá Abiọla wọ inú àwọn èrò lọ. gbogbo ibi tí Kingibe ti ń ná 500 náírà, 500 naira títí dé orí 2,000 2,000 naira fáwọn èèyàn, Abiọla bẹ̀rẹ̀ sí ná 10,000 sí 20,000 fún àwọn aṣojú náà lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni orin àwọn aṣojú ẹgbẹ́ tó wá dìbò náà bẹ̀rẹ̀ sí yí padà. owó Abiọla nìkan ló ń ṣiṣẹ́. ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà o, ìbò àkọ́kọ́ tí àwọn èèyàn náà kọ́kọ́ dì, bàbá Gana Kingibe ló wọlé. òun ní ìbò ẹ̀ pọ̀ ju ti gbogbo wọn lọ. ó na Abiọla àti Àtíkù tó ń du ipò náà láti Adamawa.
ohun tó kó Abiọla yọ ni pé ìbò tí wọ́n dì náà kò tó èyí tí wọ́n lè fi kéde Kingibe gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ. Wọ́n ní wọn yóò tún ìbò náà dì láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Ibi tí wàhálà wà gan-an nìyẹn o. Ìdí ni pé wọ́n ti sún Àtíkù sẹ́yìn gan-an débi pé kò lè wọlé mọ́ nítorí ìbò tí wọ́n dì fún òun ló kéré jùlọ. Bẹ́ẹ̀ Àtíkù yìí ọmọ Yaradua ni. Ẹnikẹ́ni tí Yaradua bá wá pàṣẹ pé kí àwọn ọmọlẹ́yìn òun tí wọ́n dìbò fún Àtíkù tẹ́lẹ̀ dìbò fún nínú Abiọla àti Kingibe, ó ní tọ̀hún ni yóò wọlé. Àwọn Abiọla mọ̀ bẹ́ẹ̀, Kingibe mọ̀ bẹ́ẹ̀, ń làwọn Abiọla bá wá Yaradua lọ. Kó tó dìgbà yìí, owó tí àwọn méjèèjì ti ń ná ti fìdí jálẹ̀. Kálukú ń wá bí ó ṣe tún kó owó míì jọ ni. Nígbà náà ni Abiọla gba ìpè láti Àbújá. Nígbà tí yóò gbọ́ ẹni tó ń pè é, ó jẹ́ Ibrahim Babangida fún rẹ̀. Babangida sọ fún un pé òun fẹ́ fi owó kan ránṣẹ́ sí i níbi tó wà yẹn ni, àti pé ṣé ṣẹ́ẹ̀kì ni kí òun kọ ránṣẹ́ sí i ni àbí kí owó náà jẹ́ owó gidi. Abiọla ní lọ́wọ́ tí òun wà yìí owó gidi lòun fẹ́. Ó sì sọ fún un pé kó bá òun wá ẹrópléènì tí yóò gbé owó náà wá bá òun. Bẹ́ẹ̀ ni Babangida ṣe o. Ó wá ẹrópléènì kan, ó sì fi owó ránṣẹ́ sí Abiọla. Òun làwọn bá tún bẹ̀rẹ̀ sí náwó lọ. Ọ̀rọ̀ náà ti kọjá owó nìkan ṣá o. Ẹni tó bá fẹ́ wọlé nínú àwọn méjèèjì, kódà kó náwó jù bẹ́ẹ̀ lọ, bí Yaradua kò bá ti bá a fọwọ́ sí, yóò jákulẹ̀ gbẹ̀yìn náà ni o. Èyí ló jẹ́ kí wọ́n máa wá Yaradua kiri. Yaradua náà ti mọ ohun tó ṣẹlẹ̀. Ó yá tètè jáde kúrò nínú hòtẹ́ẹ̀lì tó wà. Ó sáré lọ sí ọ̀kan nínú ilé àwọn ọ̀rẹ́ ẹ̀. Ó ní òun kò fẹ́ kí ẹnikẹ́ni rí òun nínú wọn. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe sá lọ tó náà, nígbà tí yóò fi di ọwọ́ aago 3 òru, Lámídì Adedibu ti mọ ibi tó wà nílùú Jos níbẹ̀. Ó sì ká a mọ́bẹ̀. Wọ́n sọ fún un pé ó ń sùn, ṣùgbọ́n Adedibu ní àfi kí wọ́n jí i fóun o, nítorí kò gbọdọ̀ sùn. Àyájọ́ òní yìí kì í ṣe ọjọ́ oorun. Nígbà tí Adedibu kò lọ ni wọ́n tó lọ sọ fún Yaradua. Ó sì sọ fún wọn pé àfi kí wọ́n jẹ́ kí Adedibu rí òun. Adedibu ló kọ́kọ́ sọ fún Yaradua pé kó rántí bí òun ṣe dúró tì í o. Kó rántí bí òun ṣe fa gbogbo Yorùbá lé òun lọ́wọ́ lásìkò tí SDP ń dìbò abẹ́lé. Kó sì rántí bí ọ̀rọ̀ náà ṣe dùn òun tó nígbà tí Babangida fòfin de gbogbo àwọn. Àsìkò yìí lòun náà fẹ́ san gbogbo ohun tí òun ṣe o. Òun fẹ́ kí Yaradua sọ fún gbogbo àwọn èèyàn tiẹ̀ kí wọ́n dìbò fún Abiọla. Yaradua gbọ́ ọ̀rọ̀ náà, ó sì ní òun gbà sí Adedibu lẹ́nu. Ó sì sọ fún Abiọla pé kó rí òun kí àwọn lè jọ pinnu bí ọ̀rọ̀ náà yóò ti rí. Bẹ́ẹ̀ ni ìpàdé ńlá náà wáyé láàrin òru lọ́dọ̀ ọkùnrin ọmọlẹ́yìn Àtíkù kan tó ń jẹ́ Yahaya Kwande. Àwọn 6 péré ni wọ́n wà níbi ìpàdé náà. MKO Abiọla, Jonathan Swingina tó ń darí ètò ìbò Abiọla, Shehu Yaradua fúnra ẹ̀, Abubakar Àtíkù, Kọ́lá Abiọla àti Yahaya Kwande. Lẹ́yìn tí wọ́n fa ọ̀rọ̀ náà lọ, tí wọ́n fa ọ̀rọ̀ náà bọ̀, ibi tí wọ́n forí ẹ̀ tì sí ni pé Àtíkù ni Abiọla yóò mú gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ bó bá ti wọlé tán, nítorí wọn yóò sọ fún Àtíkù kó sọ pé òun kò du ipò náà mọ́ ni. Kò sí ohun tí Yaradua fẹ́ kí Abiọla ṣe o tí ọkùnrin olówó náà kò ní ṣe lásìkò náà, nítorí ọ̀rọ̀ náà ti fẹ́ di ìtìjú ńlá fún un. Abiọla kò fọkàn sí rárá pé òun lè wá kinní kan tì ní Nàìjíríà, tàbí pé irú Kingibe ni yóò di eegun ẹja sí òun lọ́rùn ní gbangba. Nítorí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ló ti gbà, tí wọ́n sì jọ fọwọ́ síwèé àdéhùn pé Àtíkù ni yóò ṣe igbákejì òun Abiọla bí òun bá ti lè wọlé níbi ìpàdé àwọn SDP náà. Bẹ́ẹ̀ ni wọ́n fẹnu ọ̀rọ̀ jóná kí wọ́n tó padà sí pápá ìṣeré ńlá ti Jos níbi tí ìpàdé wọn ti ń lọ. Bẹ́ẹ̀ ni ètò tún bẹ̀rẹ̀ pẹrẹwu. Ṣùgbọ́n níbi tí àwọn atọ́kùn ti ń kéde pé ètò ìbò fẹ́ bẹ̀rẹ̀ láàrin àwọn 3 tó kù o, níbẹ̀ ni Àtíkù ti na ọwọ́ sókè tó sì sọ pé òun kò du ipò náà mọ́, tó sì kéde ní gbangba pé gbogbo àwọn olólùfẹ́ òun tí wọ́n ti dìbò fún òun, Abiọla ni kí wọ́n dìbò fún báyìí o. Ariwo ta níbẹ̀ nítorí Kingibe àti àwọn gómìnà tí wọ́n ń tì í lẹ́yìn ti mọ̀ pé iná ńlá ló jó àwọn yẹn. Nítòótọ́ nígbà tí wọ́n dìbò náà tán lẹ́ẹ̀kejì yìí, 72 ìbò ni Abiọla fi ju Kingibe lọ. Ńláriwo bá sọ níbi gbogbo nílẹ̀ Nàìjíríà.
àfi bí ìgbà pé Abiọla ti wọlé ìbò gan-an ni. Kingibe wo òkè ó wo ilẹ̀, ojú ẹ̀ pọ́n kankan, ṣùgbọ́n kò sí ohun tó lè ṣe. Ó mọ̀ pé bí kì í bá ṣe Abiọla ló ṣe òun pa bẹ́ẹ̀. Ó mọ̀ pé Yaradua ni. Àwọn gómìnà tó wà lẹ́yìn ẹ̀ pàápàá kò lè sọ̀rọ̀. Tipátipá ni gbogbo wọn fi kí Abiọla kú oríire. Ṣùgbọ́n wàhálà wà o, wàhálà gidi ni, wàhálà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ibi tí wàhálà náà ti bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ Babangida gan. Bó tilẹ̀ jẹ́ pé Abiọla àti àwọn èèyàn tiẹ̀ kò mọ̀ nígbà náà, owó tí Babangida fún Abiọla lọ́jọ́ tí wọ́n ń dìbò náà, nígbà tó ti mọ̀ pé Kingibe ló wọlé, ló ṣe fowó ránṣẹ́ sí o. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n wà níbẹ̀ sì ti sọ fún un pé kò sí bí Abiọla ṣe lè ṣe é mọ́ tí yóò rí ipò náà gbà lọ́wọ́ Kingibe. Owó tó fi ránṣẹ́ sí i, ó rò pé yóò kó owó náà máa lọ sílé jẹ́, kò sì ní lè fa wàhálà kankan mọ́ nígbà tó bá ti gba owó gbogbo tó ná lásìkò ìbò náà padà. Ohun tó ṣe fowó ránṣẹ́ sí i nìyẹn o. Òun ò mọ̀ pé ìjà láàrin òun àti Yaradua yóò lè parí bẹ́ẹ̀ yẹn. Nígbà tó gbọ́ pé Abiọla ló wọlé ṣá, ojú ẹsẹ̀ náà ló ti pè é tó kì í kú oríire. Ṣùgbọ́n ó béèrè nǹkan kan lọ́wọ́ Abiọla o. Babangida ní ẹni tí òun àti àwọn ọ̀gá sọ́jà gbogbo tí àwọn jọ ń ṣèjọba yóò fẹ́ kí Abiọla mú gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ ní Pascal Bafiawu. Bafiawu yìí ni olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yẹn Nigerian Labour Congress nígbà náà. Ẹni tó súnmọ́ ìjọba Babangida ni. Abiọla ní òun ti gbọ́, òun yóò fún lésì tó bá yá. Níbẹ̀ ni ìrònú ti kọ́kọ́ bá Abiọla. Wàhálà kejì ni ti Kingibe fúnra ẹ̀. Gbogbo àwọn gómìnà pátá tí wọ́n wà lẹ́yìn Kingibe ni wọ́n fohùn ṣọ̀kan, tí wọ́n sì takú pé àwọn ò ní polongo ìbò fún ẹgbẹ́ àwọn, ìyẹn SDP, bí Abiọla kò bá mú Kingibe gẹ́gẹ́ bí igbákejì ẹ̀. Ó yà wọ́n lẹ́nu bẹ́ẹ̀. Ó sì dùn wọ́n pé Abiọla yóò kàn dé inú ẹgbẹ́ àwọn lójijì bẹ́ẹ̀ yẹn, yóò sì di ààrẹ. Kingibe ni gbogbo àwọn fọkàn sí, nítorí Kingibe yìí ló gbé gbogbo wọn wọlé. Òun ló sọ gbogbo wọn di gómìnà. Kò sì sí ẹni tí kò tíì ṣe oore kan fún nínú wọn kí wọ́n tó dé ipò agbára. Nítorí bẹ́ẹ̀, ó tẹ́ wọn lọ́rùn kó jẹ́ Kingibe ni yóò di ààrẹ, nítorí ẹlẹgbẹ́ wọn ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe kà á sí, àti pé àwọn mọ ọwọ́ ẹ̀ ju ẹnikẹ́ni lọ. Gbogbo àrọwà tí àwọn olórí ẹgbẹ́ pa fún wọn àti àlàyé tí Abiọla pàápàá ṣe, kò sí èyí tó wọ àwọn gómìnà yìí létí o. Ohun tí wọ́n ń sọ ni pé Kingibe làwọn fẹ́. Wọ́n fi Abiọla lọ́kàn balẹ̀ pé bó bá mú Kingibe, kàkà kó má wọlé ìbò náà, àwọn yóò fi ara àwọn dí i ni. Níbẹ̀ ni wàhálà kẹta ti súyọ. Tàbí báwo ni Abiọla yóò ṣe fa ìwé àdéhùn tí òun àti Yaradua ti jọ ṣe ya? Báwo ni yóò ṣe sọ pé òun kò ní mú Àtíkù mọ́? Ọ̀rọ̀ náà sì le koko fún un. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé 68 meetings tí àwọn èèyàn náà ti ṣe lóríṣiríṣi, tí àwọn gómìnà àti àwọn tí wọ́n lẹ́nu nínú ẹgbẹ́ náà ṣáà ń tẹnumọ́ pé àfi Kingibe, kò sí ohun tí Abiọla lè ṣe mọ́. Nítorí bẹ́ẹ̀, ó pe Babangida, ó ṣàlàyé fún un pé nǹkan míì ti bẹ́yìn yọ o. Òun kò lè mú Bafiawu mọ́, nítorí àwọn ọmọ SDP yarí. Ohun kan náà tí Babangida sọ fún un ni pé àwọn ẹlẹgbẹ́ òun nínú ológun lè má fẹ́ ohun tó fẹ́ ṣe yẹn ṣá o, ṣùgbọ́n àwọn yóò mọ bí àwọn yóò ṣe ṣe sí. Lẹ́yìn náà ló gbìyànjú láti bá Yaradua sọ̀rọ̀, ṣùgbọ́n kò ṣeé ṣe fún un. Ọkùnrin náà ti gbọ́ gbogbo ohun tó ń lọ nínú SDP, ó sì ti mọ̀ pé Abiọla yóò fa ìwé àdéhùn àwọn ya ni. Lọ́rọ̀ kan, ní 30 oṣù kẹrin ọdún 1993 yìí, Abiọla kéde orúkọ Kingibe fáyé gbọ́ gẹ́gẹ́ bí igbákejì ẹ̀. Nínú gbogbo àwọn gómìnà náà bá dùn, wọ́n ní kí Abiọla dá iṣẹ́ tó kù dá àwọn. Lọ́jọ́ náà ni gbogbo àwọn tí kò gbà ti Abiọla nínú wọn tẹ́lẹ̀ gbà tiẹ̀, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí polongo. Ṣùgbọ́n o, inú Yaradua kò dùn, inú Babangida náà kò sì dùn. Kíá àwọn ọmọ Babangida ti wá ọ̀kan nínú àwọn èèyàn wọn. Akilu ló fa ọkùnrin náà kalẹ̀, ìyẹn Bashiru tó fà. Wọ́n ní àwọn gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí yóò fi wọlé nínú ẹgbẹ́ NRC. Ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe ìyẹn bí ètò tí wọ́n ti ní nílẹ̀ tẹ́lẹ̀ kò bá wọlé ni o. Nítorí ẹnìkan nínú wọn ti dìde, ìyẹn ẹni tó fẹ́ àbúrò ìyàwó Yaradua, ọmọ Ìgbò tí wọ́n ń pè ní Atonzeribe. Láti ìgbà tí Abiọla ti wọlé ló ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀.
ohun tí òun sì fẹ́ ṣe ni láti ba ìbò náà jẹ́ pátápátá. Ó gbé ẹgbẹ́ kan dìde, ó pè é ní ẹgbẹ́ Association for Better Nigeria ABN. Ohun kan ṣoṣo tí ẹgbẹ́ yìí fẹ́ ṣe ni láti da ètò ìdìbò náà rú, nítorí ariwo tí ẹgbẹ́ wọn ń pa ni pé wọn ò gbọ́dọ̀ dìbò nínú oṣù kẹfà nínú June 1993 mọ́. Wọ́n ní àwọn ò fẹ́, àwọn ò sì ní gbà kí ẹnikẹ́ni dìbò lọ́jọ́ náà. Wọ́n ní ohun tí àwọn ń fẹ́ ni pé kí Babangida tún ṣe ìjọba ọdún 4 míì sí i. Zeribe ni olórí wọn. Babangida tí ìjọba rẹ̀ ti sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ da ètò ìdìbò náà rú kí wọ́n mú un sẹ́wọ̀n ni kò sọ̀rọ̀ mọ́ o. Nígbà tí wọ́n sì sọ fún un lọ́jọ́ kan pé kó máa wí kinní kan sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ABN yìí, ó ní oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ tẹnu ẹ̀. Ó ní ohun tó wù wọ́n ni wọ́n ń sọ yẹn. Nígbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ náà ń kọ àwọn èèyàn lóminú, àwọn kan dìde, wọ́n sì pe ẹjọ́ sílé ẹjọ́ gíga lÉkòó. Wọ́n ní kí ilé ẹjọ́ fòfin de ẹgbẹ́ ABN. Lóòótọ́ lọ́jọ́ 21 oṣù kẹrin April 21, 1993, adájọ́ ilé ẹjọ́ gíga kan dá a pé ẹgbẹ́ ABN kò gbọ́dọ̀ ṣe ohunkóhun nílẹ̀ Nàìjíríà yìí mọ́. Wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ mú ìdíwọ́ kankan bá ìlú, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé òun jẹ́ ọmọ ẹgbẹ́ náà. Ṣùgbọ́n Zeribe sọ pé kò sí adájọ́ kankan tó lè dá àwọn dúró pé kí ẹgbẹ́ àwọn má ṣe ohun tí àwọn ń ṣe yìí. Làwọn ọmọ ẹgbẹ́ ABN náà bá lọ sílé ẹjọ́ nínú oṣù karùn-ún ọdún náà. Wọ́n ní kí adájọ́ dá ètò ìdìbò náà dúró lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ní alẹ́ pátápátá, níbi aago 10 alẹ́, tó ṣe pé iná àbẹ́là ni wọ́n lò ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 1993, adájọ́ kan tí wọ́n ń pè ní Basi Pẹ̀mẹ̀ dájọ́ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣètò ìdìbò kankan ní ọjọ́ 12 oṣù kẹfà June 12, 1993. Bẹ́ẹ̀ ọjọ́ ìdìbò náà gan-an nìyẹn ń lọ̀rọ̀ bá di rúdurùdu. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn June 12 yìí kalẹ̀. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òní o.